ìlú Òṣogbo tí ṣe olúìlú ìpínlẹ̀ Ọ̀ṣun la wà lénìí ọjọ́ Ajé ọjọ́ 21 oṣù keje ọdún 2023 níbi tí àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ti wọ́ jáde láti ṣe ìwọ́de lòdì sí ètò tó nira kankan tí ìjọba àpapọ̀ gbé jáde ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ lórí epo bẹntiróòlù láìṣe wípé wọ́n ṣètò ìrọ̀rùn fún àwọn aráàlú. Àwọn èèyàn yìí ń pariwo wípé ohun gbogbo ló le kókókó bí wọ́n ṣe yọ owó ìrànlọ́wọ́ tí ò sí ètò ààbò tó péye lórílẹ̀-èdè Nàìjíríà, tí owó iléèwé gbówó lérí, tí gbogbo ọrọ̀ ajé le koko báyìí. Wọ́n ní pé àwọn àtúntò tí kò dára tó sì mú ìnira bá àwọn aráàlú ni. Torí ìdí èyí ni wọ́n ṣe fọ́n jáde láti oríta Ayétòrò nílùú Òṣogbo ni wọ́n ti ń rìn bọ̀. Wọ́n rìn kọjá ní Ìgbọ̀nà, wọ́n rìn kọjá ní Old Garage, wọ́n kọjá sí Òkèfíà, ọ̀nà Alékùwọdò ní a wà báyìí. Bí ó bá ṣe ń lọ, a ó tún máa fi tó yín létí. Aláròyé ti wà níbẹ̀ pẹ̀lú wọn. Jáde láti tayé tó lórí ìlera tó ń lọ ní ilẹ̀ Nàìjíríà. Wọ́n yọ owó àkúnwó orí epo. A lè mọ̀ pé tá a bá ti lè gbé nǹkan ní epo lọ́rùn, yóò tabara lé yóò tabara ọkọ.
mo ń lo ìyá ẹlẹ́fọ̀ọ́ yẹn bó ṣe káwọ́ rọ̀ kì í ṣe pé ọjà sí owó táwọn èèyàn fi rà ní ọ̀sùn o. àwa ń pe ìpè yìí láti jẹ́ kí ẹ mọ̀ pé àwa la lè dá agbára wa lọ́wọ́ ìjọba àfi ara ní ìlú. a mọ̀ pé gbogbo wa náà la lọ́wọ́ ń bẹ̀ nínú ìbọ̀tá àdì. a máa ti dìlé eléyìí tó kù ní bá a ṣe jáde láti túyáyá sọ pé ó tó dé o alùpàdé ìdarí náà bá wọn dìbò fún wọn. Àdèdè àmọ̀ pé ìbò bá dì fún wọn lórí kí ìdẹ̀ra lè bá wùlé. Tí ìnira bá wá ń pọ̀ ju ìdẹ̀ra tó ń fún wa lọ, ó yẹ kí gbogbo wọn dìde fi gbé ta. Máa ké gbàjarè pé ìdẹ̀ra lápẹ́rẹ́ kì í ṣe ìnira. Ìyá ọlọ́ta, ìyá ẹlẹ́ja, ìyá ẹlẹ́pọ̀. Báwo máa ń ṣe báyìí bẹ́ẹ̀ bá bá wa dá sí i? Ẹ ṣe kí wọ́n kọ̀ wá. Ó sì kàn wá ju ara lọ. A mọ̀ pé nínú ẹ̀fọ́ tí ìyá ẹlẹ́fẹ̀ẹ́ yẹn ń tà, ilé tó sanwó lé ilé ìwé ọmọ wọn. Ìjọba gbìyànjú láti fi fowó kọ́ wọn ilé ìwé náà. Ìdí ẹ̀ mọ̀ pé wọ́n jẹ̀ ti fowó kọ́ wọn náà. Ìdí ẹ̀ tí ẹ̀ mọ̀ pé ìyá sì ti lówó sí i. Ìdí ẹ̀ tí ẹ̀ mọ̀ pé ọba ọ̀gàrí kan ó fi di 500 naira. Òun ni wọ́n ti sọ̀rọ̀ pé ẹni tó bá létí gbogbo bí wọ́n ṣe ń bá a lọ yìí bá àbá tètè fẹ́ kó dáwọ́ fún wọn. Wọn ò ní dẹ okùn lọ́rùn ará Nàìjíríà. A mọ̀ pé àwọn òṣìṣẹ́ wọ́n ti ń pèpè láti gba iṣẹ́ sílẹ̀. A lè mọ̀ pé ìdókòwò nìkan làwọn òṣìṣẹ́ máa ń ṣe. Ó la fi ń pèpè pé gbogbo wa kọ́ là ń gbowó oṣù. Gbogbo wa kọ́ ni arígbé àti gbowó oṣù. Tó bá fẹ́ owó òṣìṣẹ́ kó kà wá ká wà dé aráàlú ní wa. Wọ́n ò ní fi owó kún owó ìyá aláta. Wọ́n ò ní fi kú ìsì ìyá ẹlẹ́ja. Nígbà tí wọ́n fi wá bùṣe gàdà, wọ́n ní 8,000 péré ní ẹnìkan nígbà àwọn ọmọ Nàìjíríà lẹ́tọ̀ọ́ sí láti ṣe ìdẹ̀ra fún wa. Wọ́n sọ fún wọn pé nígbà àwọn tó wà lọ sí àṣẹyìn 70 billion ní allocate fún wọn. Gbogbo wọn 260 àti 100 ni wọn. Tó bá rí bẹ́ẹ̀, àwọn lẹ́tọ̀ọ́ sí owó tó kù yẹn lọ. Kì í sọ̀rọ̀ 8,000 là ń sọ yìí o. Ọ̀rọ̀ tá à ń sọ ni pé ẹ ṣe nǹkan tí yóò dùn aráàlú lọ́rùn. Ètò oúnjẹ ẹ jẹ́ kó rọlẹ̀. Ètò bí àwọn alábẹ́rẹ́ fún ọ̀tá wọlé ẹ jẹ́ kó rọlẹ̀. Mọ́tò tá à ń lò ẹ jẹ́ kó rọlẹ̀. Ilé tá à ń gbé ẹ jẹ́ kó rọlẹ̀. Owó ilé ìwé ọmọ ẹ jẹ́ kó rọlẹ̀. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ jẹ́ kó wáyé. Ètò ìlera ọ̀fẹ́ ẹ jẹ́ kó kọ́ ọ̀fẹ́ wa. Eléyìí ọdún tó bá wọ èèyàn bẹ́ẹ̀ bá bá ti pè yín ẹ má sọ̀rọ̀ ìjáde. Bẹ́ẹ̀ bá ti pè yín ẹ má sọ̀rọ̀ ìjáde. A dúró de àwọn oníṣẹ́ owó àbí lẹ́tọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ẹgbẹ́ òṣìṣẹ́ ìjọba ń dúró de wọn lọ́la. Bí wọn ò bá ti lè ṣèwọ́de lọ́la, tó bá pọ̀ tún la, ẹ jẹ́ kí gbogbo wa jáde káàtúyáyá káàtúyáyà. Eléyìí ṣe ti ìjọba òkè nìkan. Ìjọba àṣàlẹ̀ náà ní ìpàdé lọ́lẹ̀ kó àti ìjọba local government nípa kọ̀ọ̀kan tó ní kálukú lọ́lẹ̀ kó. A gbọ́dọ̀ sọ fún wọn gẹ́gẹ́ bí aráàlú. Bẹ́ẹ̀ ní sọ ọmọ lò, èyí ò ní sọ ayé lò.